ẹ kúlẹ̀ ẹ̀yin aráalé, orúkọ tèmi ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàràkọ́. Mo kí gbogbo ọmọ Nàìjíríà káàkiri, mo kí yín kú ọdún o, a kú ọdún, a kú ìyèdùn, èmi á ṣe púpọ̀ ẹ̀ o, ọdún ò ní mú ìkọ̀kọ̀ lára wa lọ o, a máa lò nínú ayọ̀ àti àlàáfíà. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàràkọ́. Ẹ máa wo Bísí Ológe kẹ́yìn náà lè mọ̀ bó ṣe ń ṣoge. Don't touch that down. Ọlọ́gbìn láwọn akọ̀ọ̀kan bẹ̀rẹ̀. Ẹgbẹ́ lọ́gbẹ́ ọ̀run ni ọ̀rọ̀. Ọ̀rọ̀ kájà mi wá sáré lè lọ́wọ́ pọ̀ ní. Ọ̀rọ̀ kájà mi wá sáré. Àwọn ọlọ́gbìn láwọn akọ̀ọ̀kan bẹ̀rẹ̀. Lóríta ọba di ẹgbẹ́ wọlé ọba ẹgbẹ́ lọ́gbẹ́ bàbá olóòtúlá àrẹ́májẹ́ bàjẹ́ lóde ọ̀nà aláṣẹ castle of christianity hope ní Dallas Texas America àti kùsì Lagos abọ́mọ́ mi ni o bàbá mi bàjẹ́ adédọ́yọ̀s bàbá mi. Adékọ̀wọ́lá ọba báyìí láti akọ́nìyàn bàbá báyìí bọ́ọ̀sì adékọ̀ ọmọ rẹ̀ ní lẹ́nu bàbá bẹ́lá. Owó ọmọ rẹ̀ kó dàgbà bá òun. I
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.